torí ọjọ́ yẹn Ọlọ́run ṣiṣẹ́ agbára ó ṣiṣẹ́ ìyanu àwọn ènìyàn rí ọwọ́ Ọlọ́run ó lo ọwọ́ tí Ọlọ́run ń nà yẹn pé tóun bá tiẹ̀ fi kinní tóun fi béèrè kankan àwọn èèyàn á ṣe kinní wọ́n dá owó yẹn torí pé wọ́n ti rí iṣẹ́ ìyanu físíkà iṣẹ́ ìyanu. mo bá tọwọ́ bà pọ̀ mo bá yọ envelope mi jáde mo wo dáadáa ọlọ́ṣà kan ò lè gba eléyìí lọ́wọ́ mi mo tún kì í bọ́ àpò mi padà níbi tá a yọ jókòó sí mbẹ mo bá mú $100 mo fún evangelist kejì mo tún mú $100 mo fún evangelist kejì mo ní làwọn yẹn tún bèèrè lọ́wọ́ mi pé bàbá ṣé ẹ fẹ́ lọ fi owó yẹn lẹ̀ ni bàbá ẹ má fi lẹ̀ o so kí ni mo fẹ́ bàyọ̀ fún yín ọ ṣáà wá ìgbà tó ṣáà ṣorí ọ̀fẹ́ táwọn èèyàn dáwó tó ṣorí ọ̀fẹ́ ó wá ní ká wọ inú ọ́fíìsì ká lọ gbàdúrà bá ní jókòó ṣòro owó tó gbà yìí ẹ̀ṣẹ̀ ni gbogbo orí òkè ni mo ti ń pariwo ẹ má gbowó lórí òkè ẹ má gbowó lórí òkè ẹ yé máa àwọn èèyàn gbé ogun wá ní àwọn èèyàn gbé ogun wá ní ìṣòro làwọn èèyàn gbé wá sórí òkè wọ́n wá rí Ọlọ́run ní ẹ jẹ́ kọ́ Ọlọ́run lò wá ẹ yé máa pe owó irọ́ ni o gbogbo àwọn ìjọ pẹtiraska wọn yẹn ẹ máa torí ẹ̀ sí wọn láìpẹ́ ìsọjí kan ń bọ̀ tó máa disgrace gbogbo wọn ìsọjí kan ń bọ̀ wá sí inú ayé yìí ìjọ Pentecostal ilẹ̀kùn wọn máa ti gbìm láti ọwọ́ Ọlọ́run ni ẹ̀kan tí mo sọ ẹ̀ sílẹ̀ ìsọjí yẹn ń bọ̀ ó ti fẹ́ dé ó ti wà lẹ́nu ọ̀nà ilẹ̀kùn ó máa tilẹ̀kùn gbogbo wọn ló máa wà useless. mo fẹ́ fi eléyìí sọ fún gbogbo àwa tẹ́ ń wò wá ní gbogbo àgbáyé àwọn tó wà lórí tó ń ṣiṣẹ́ lórí mídíà wa wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ atrocity kan tí kò dáa so a ti lé wọn kúrò a ò mọ̀ pé àkáǹtì wọn ni wọ́n lò fún wa kì í ṣe àkáǹtì ìjọ kawem kì í ṣe ti Prophet Ṣẹ́gun Adébáyọ̀ wọ́n dẹ̀ fi ń gba owó lọ́wọ́ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ stop ẹ̀ ẹnikẹ́ni tó bá fi orúkọ mi gbowó lọ́wọ́ yín ó scammer yín ni o èmi ò ń gbowó lọ́wọ́ èèyàn àyàfi tẹ́ ẹ bá fún mi nìkan ni ẹnikẹ́ni tó bá forúkọ mi gbowó lọ́wọ́ yín ó scammer yín ni láìpẹ́ ẹ máa gbọ́ kíní nọ́mbà WhatsApp wa a dẹ̀ ní ìdìrànlọ́wọ́ yín torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a rà síbẹ̀ yẹn ni wọ́n ti jí kó lọ a ní ìdìrànlọ́wọ́ yín fún ohun tí mo sọ yìí Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ àmín ẹ jọ̀ọ́ a ò fipá gba nǹkan lọ́wọ́ ènìyàn kankan ẹnikẹ́ni tó bá fi orúkọ mi gbowó lọ́wọ́ yín àwa kọ́ la rán níṣẹ́ mo fi Jésù olùgbàlà bẹ̀ yín ẹ̀yin tẹ́ ẹ bá lè pè mí sórí nọ́mbà ẹ pè mí tí wọ́n bá ti gbowó lọ́wọ́ yín láì ṣe pé èmi ni ẹ pè mí ẹ jẹ́ kí n gbọ́ ẹnìkan náà ni wọ́n lọ forúkọ mi gbowó lọ́wọ́ ẹnìkan nílùú òyìnbó ìgbà tán máa ṣírò owó yẹn millions of dollars ní almost 46 millions Ọlọ́run ló ní kí yẹn má tí ì san owó yẹn láti gẹ̀ẹ́tì ẹni tó ṣiṣẹ́ yẹn ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tó bá forúkọ mi gbowó lọ́wọ́ yín ẹ tó lè fẹ́ máa parọ́ láti gbowó ẹ pè mí nọ́mbà mi ni 080 33 83 9666 nọ́mbà mi nìyẹn Prophet Ṣẹ́gun nọ́mbà nìyẹn ẹ pè mí immediately lórúkọ Jésù a ó ra àánú gbà.
nǹkan kọ́ láti ẹ̀fẹ́ fi hàn yín lórí afẹ́ bèrè pé ṣé ó bójú mu kéèyàn máa sọ wípé àwọn tí wọ́n bá fẹ́ pẹ́ láyé pé kàn máa dá thousands of naira torí ó yà mí lẹ́nu fídíò ẹ má bínú sir because fídíò kí lórúkọ ṣe bishop ọkẹ́ àṣemọ́lówó ó ní sá ó lóun fẹ́ ó láwọn tó fẹ́ seed bí àwọn tó fẹ́ gbé láyé. Not for some people, but I want them to stand to the left. The second seed is a seed of a glorious expectation. For every year you have lived on earth, I want you to give 100 naira. No, 1,000 naira, sorry. For every year you've lived on earth, I want you to give 1,000 naira. So if you've lived on earth 35 years, 35,000. You've lived on earth 60 years, 60,000. Those people will stand on the right. Those who are giving $1,000 to the left. 1,000 naira for every year you've lived on earth to the right. Those who are doing both in the middle. $1,000 to the left. 1,000 naira for every year you've lived on earth to the right. Those who are doing both in the middle. Get out of your seat. Listen. You must be able to plug into a seed during these 3 days. Dollars. It's a lot for some people, but I want them to stand to the left. The second seed is a seed of a glorious expectation. For every year you have lived on earth, I want you to give 100 naira. No, 1,000 naira, sorry. For every year you've lived on earth, I want you to give 1,000 naira. So if you've lived on earth 35 years, 35,000. If you've lived on earth 60 years, 60,000. Those people will stand on the right. Those who are giving $1,000 to the left. 1,000 naira for every year you've lived on earth to the right. Those who are doing both in the middle. $1,000 to the left. 1,000 naira for every year you've lived on earth to the right. Those who are doing both in the middle. Get out of your seat. Listen. You must be able to plug into a seed during these 3 days. Ìpàdé ọlọ́jọ́ mẹ́ta ló gbé kalẹ̀ sàtórí ìgbà tẹ́yìn sọ pé ìgbà tẹ́yìn gbé tí ń ka ẹ̀ ní ẹ̀pẹ̀ mi ẹ fún àwọn èèyàn lóúnjẹ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ lè sọ pé káwọn èèyàn bọ́ta ìgbẹ́ tó wá ti gbélé ayé fún 35 years kó mú 1,000 35,000 kó bọ́ síta tẹ̀yìn tó wá fẹ́ ná 1,000 naira kó bọ́ sọ́wọ́ ọ̀tún àwọn tó wá yẹ dollars bí i $35,000 kó bọ́ sọ́wọ́ òsì bọ̀ tí olúwa bá bùkún ẹ̀ tó fẹ́ ná dollars àti náírà pọ̀ o lè bọ́ sáàárín pé oye yíyà tó ti lò ní kò ná tó yẹ 60 yẹn ló ti lò $60,000 tó yẹ 60 tó yẹ 90 yẹn ló ti lò $90,000 ni ẹ̀ fún nàìjíríà tó fẹ́ ná náírà 90,000 naira bọ̀ tó wá fẹ́ ná méjì pọ̀ àárín ni kò wá wà pé ṣó wà ní bíbélì ni sà Gbàṣímọ́lówó ṣe ń sọ ìbíkọ́. kò sínú bíbélì. sorry sir. scammer ni ó lè ní. nípàdé ọjọ́ mẹ́ta ló gbé kalẹ̀ sà tó sọ pé káwọn èèyàn ní. scammer. ó pè ní dangerous seed sà. dangerous seed sà seed. scammer ni. pọ́sọ̀ Babalọ́lá ò ṣerú ẹ̀. Mósè Orímọládé kò ṣerú ẹ̀. àwọn Daniel Ọ̀rẹ́kọ̀yà wọn ò ṣerú ẹ̀. àwọn Odúbánjọ wọn ò ṣerú ẹ̀. even though Captain Abiodun ti Kérúbù náà Séráfù kò ṣerú ẹ̀. kí náà ń pè bàbá wa bàbá Bíléwú SBJ Ọ̀ṣọ́fà kò ṣe irú ẹ̀. àwọn bàbá wọn ìwọ̀n ṣe alọ́ni ní ọwọ́ gbàsà wọ́n ń ṣe alọ́ni lọ́wọ́ gbà. ohun tá a máa rí nínú àwọn ìjọ Pentirasca nìyẹn. that is a 419 system to collect 419 system. So ti yé yín nísìnyí. ẹ̀rù bà mí nígbà tí mo rí fídíò ẹ̀ wọ́n ní pé àbúyá bó ṣe ń ṣe nílé olúwa náà ní báyìí ṣe bí olúwa ló darí ẹ̀ bí ẹ̀mí ọlọ́run ló ẹ̀mí mímọ́ ló darí ẹ̀ sà. ẹskísà bàbá àpọ́sọ̀ Babalọ́lá wọ́n ní tó bá jáde láàárọ̀ àwọn tó bá jẹ́ àgbàlagbà ní ìlú Ẹ̀fọ̀n wọ́n lè mọ ìtàn tá à ń sọ wọ́n lè mọ sórí yẹn tó bá jáde fún evangelism àwọn tó bá ń padà bọ̀ wá sílé báyìí àwọn tó bá pàpàdé á tún máa fún owó àpò ẹ̀ á máa fún àwọn ènìyàn á máa fún àwọn ènìyàn a máa fún àwọn ènìyàn. Jesus. a máa fún àwọn ènìyàn. a máa fún àwọn ènìyàn. mo tún rí ìgbé ayé yẹn mo rí nínú ayé bàbá máa yọ̀. bàbá yẹn ò ṣerú ẹ̀ mo pẹ́ lọ́dọ̀ bàbá máa yọ̀ dáadáa. bàbá ò bímọ wọn ò níyàwó ó ń tọ́jú ọmọ ọlọ́mọ àwọn tó ń sanwó skul ẹ̀.
àwọn tí kò ní tán máa fẹsẹ̀ rìn láti Babish wá síbi ìpàdé Òkun àti Ọ̀sà yẹn tí bàbá máa tọ́jú wọn even though lórí òkè béèyàn pé 1 million lórí òkè yẹn oúnjẹ tẹ́ ẹ bá gbé wá ẹ máa padà gbé lọlé ni o tí bàbá yẹn ń tọ́jú wọn gbogbo àwọn ìjọ Laodicea àbí Philadelphia àwọn ìjọ Pentecost àwọn ìjọ alámàlà àwọn iṣẹ́ rí pé èèyàn mélòó lẹ́rí tó dìde ń bẹ̀ àwọn tó máa dìde á dìde o bẹ̀tẹ̀ àwọn tí ò ní dìde wọn ò ní dìde ṣebí Ayọ̀rìṣà Jáfọ̀ náà ṣerú ẹ̀. bẹ́ẹ̀ sà ní Amẹ́ríkà ni ó ní kí wọ́n dá $5,000. ó ní 90 people with $5,000 only this handkerchief $5,000 only come out on this man too if you have it you will never be broke again. I want 90 persons who will give $5,000. Now I know you've been giving. I know you've been giving every day. You're going to give tomorrow. Come here. 90 persons. I'm going to give you one of these mantles. I'm telling you, if you believe I'm a man of God, God sent me, and I'm not doing this of my own will, fall! Get out of your seat. Get out of your seat now. Get out of your seat quickly. Come on. Come on. Get out of your seat. One more number, and you need to be standing here. You need to get out of your seat. Don't be amongst those that miss God. Don't miss God now. Not now. Not now. Not now. Don't miss God. àwọn yóò jáde sá. ẹ̀sìn náà fira wọn ṣe. ó pariwo títí sá ó tún sọ fún àwọn ìbéyẹn kan mú báyìí kọ kọ́lẹ̀ kò sẹ́ni tó bọ̀ ta sá. wọn ò mọ̀ pé àwọn èèyàn ti gbọ́n ni wọn ò mọ̀ pé àwọn èèyàn ti gbọ́n. ó ní 90 mantu ló fẹ́ tà ìkọ̀ọ̀kan $5,000. wọn ò mọ̀ pé àwọn èèyàn ti gbọ́n sà àwọn èèyàn ti gbọ́n àwọn èèyàn ti brain àwọn èèyàn ti wise ayé ò dàbí tìgbà kan mọ́. mo ní mo lọ ṣe revival bí kan ẹnìyàn invite mi sí revival ìgbà tí mò ń bọ̀ ẹnìkan wá send owó sí mi ní ojú ọ̀nà pé mo ń lọ revival. Yes sir. ẹnìyẹn wá send owó bó ṣe send owó sí mi báyìí sí send owó tó send sí mi wọ́n máa send owó sí mi bá kọ́kọ́ sọ fún driver kó jẹ́ ká lọ bank ká lọ gba owó yìí almost like $10,000 ní lọ́dún yẹn la bá lọ bank mo bá gba owó mo ṣe gbowó yẹn a fi sínú envelope a fowó yẹn sínú envelope mo fi sápò so mo wá dé ọ̀dọ̀ pastor tó invite mi sí program mo ní Ọlọ́run máa lo ìpàdé yìí láti bless mi bí mo ṣe ń bọ̀ náà pè mí pé kí n lọ gba owó kan ní bank GTB pé mo ní Ọlọ́run máa yà mí lẹ́nu ó fi ìpàdé yìí ìsọjí yìí yà mí lẹ́nu ẹ máa gbọ́ mo ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìsọjí yìí Ọlọ́run tí ẹ fi bless mi ni ní ọdún yẹn inú mi dùn bàtà wa bọ́ sórí revival tó tó àkókò revival tí mo bọ́ sórí stage mo bẹ̀rẹ̀ sí minister Ọlọ́run ṣiṣẹ́ agbára iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ àwọn tó ní àìsàn bẹ̀rẹ̀ sí ń disappear lára wọn kí ni mo wá fẹ́ fàyọ fún yín revival mi ò ṣe revival kí n pe owó kí n pe à ń gbọ́rẹ́ àwọn èèyàn lè jẹ́rìí sí mi kì í gbàgbá ọrẹ torí kò sínú Bíbélì pé Jésù gba ìgbà tó lọ sí synagogue ó ṣe wọ́n dáwọ́ ọrẹ ìgbà tí mo minister náà tí mo wá sọ̀kalẹ̀ lórí stage revival yẹn mo jókòó sáàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run so ní pásọ̀ yẹn bá gùnkè pé òun gbóhùn Olúwa pé gbogbo owó tó wà ní àpò oníkálukú máa dá
mo wá ibi tí mo jókòó sí ó tún tú ọ̀rọ̀ yẹn repeat làwọn èèyàn jáde torí ọjọ́ yẹn Ọlọ́run ṣiṣẹ́ agbára ó ṣiṣẹ́ ìyanu àwọn ènìyàn rí ọwọ́ Ọlọ́run ó lo ọwọ́ tí Ọlọ́run náà yẹn pé tóun bá tiẹ̀ fi kinní tóun fi béèrè kankan àwọn èèyàn á ṣe kinní wọ́n dá owó yẹn torí pé wọ́n ti rí iṣẹ́ ìyanu físíkà iṣẹ́ ìyanu. mo bá tọwọ́ bàpò mo bá yọ envelope mi jáde mo wo dáadáa ọlọ́ṣà kan ò lè gba eléyìí lọ́wọ́ mi mo tún kì í bọ́ àpò mi padà ọjọ́ tá à ń sọ yìí. àwọn èèyàn ń jáde àwọn tó wá látọ̀nà jíjìn ló pọ̀ jù. wọ́n dẹ̀ máa fẹsẹ̀ rìn lọ́lé ni. wọ́n dẹ̀ máa fẹsẹ̀ rìn lọ́lé. èrò dẹ̀ pọ̀ gan-an àní gbogbo owó tó wọ́n oníkálukú sọ́wọ́ ẹ̀ sórí stage revival bẹ́ẹ̀ ni wọ́n fi àpò flower wọ́n kí wọ́n fi ń gbọ́n owó sínú bìnrin. gbà èmi ṣáà wá dúró ló tún gbé mẹ́rin pé ẹ má dẹ́jà ohun tí Olúwa wí ẹ má dẹ́jà ẹ ò gbọ́dọ̀ dẹ́jà. mo wá sọ fún evangelist mi méjì tó tẹ̀lé mi wá pé mo ní ohun Olúwa tó sọ̀rọ̀ ẹ̀mí ló bá wí o mo lówó tí mo ti fi wọ́n níbi tá a yọ jókòó sí mbẹ mo bá mú $100 mo fún evangelist kejì mo tún mú $100 mo fún evangelist kejì mo ní àwọn yẹn tún bèèrè lọ́wọ́ mi pé bàbá ṣé ẹ fẹ́ lọ fi owó yẹn lẹ̀ ni bàbá ẹ má fi lẹ̀ o. so kí ni mo fẹ́ bàyọ̀ fún yín ọṣà wá ìgbà tó ṣàṣorí ọ̀fẹ́ táwọn èèyàn dáwó tó ṣorí ọ̀fẹ́ ó wá ní ká wọ inú ọ́fíìsì ká lọ gbàdúrà bá ní jókòó ṣòro owó tó gbà yìí ẹ̀ṣẹ̀ ni mo ní kò sẹ́ni ohun Olúwa ò bá ẹ sọ mo lé mi gangan ló fẹ́ lò gba owó $10,000 ọwọ́ ẹ̀ gbólówó mi rèé o ó wà lọ́wọ́ mi o èmi ò wá gbowó lọ́wọ́ ẹ o mi ò ní ìdí owó ẹ má fún mi lẹ́ńbílòpù revival gangan ṣé orí ọ̀la tí mo tó sọ pé máa wá èmi ò wá mọ́ ẹskísà prophet yẹn ò sí láyé mọ́ báyìí. wọ́n ti ṣe ń padà sọ̀rọ̀ ní àbọ̀ lọ sí bòmí sọ. ibi ó bá wò ó padà sí. ó ti kú ni. Jesus Christ. èmi dẹ̀ ṣì wà láàyè. bíjọ yẹn bá tiẹ̀ ṣì wà gan díẹ̀ lápò mi rò pé ìjọ yẹn gan wà mọ́. gbogbo ohun tó ń ṣe wọ̀nyí. kì í ṣe látọwọ́ Ọlọ́run. orí ṣe jáfọ̀ yẹn sà. robi scammer ni. ó ní mo bẹ ti ń fún yàn pé ìgbẹ́ ilé yàtọ̀ àwọn akájífì yẹn lọ kó dání yẹn sà. ta ló wá gba mọ́tò nísìn. ó tẹ bá gbọ́ pé Ọlọ́run ló rán mi mímí ò dẹ̀ ṣe lè látara ni. ṣáwọn apostle Paul sọ ọdún kan báyìí. no sir. ó pàṣẹ fún oníkan dídé. ṣáwọn Elijah sọ ọdún kan báyìí. no sir. no sir. ṣáwọn Elisha sọ ọdún kan báyìí. no sir. no sir. Mósè fúnra rẹ̀ gan tó kó àwọn ọmọ Ísírẹ́lì jáde ṣé ó sọ ọdún kan báyìí. no sir. bàbá ẹ pa kínní yín ẹ mẹ́nu kúrò àwọn tó bá dẹ̀ ti wọ 1000 years kọ́ lọ dá bóyá wọ́n ti wọ 10,000 years kọ́ lọ dá 10,000 naira. no $10 wọn náà tó fẹ́ dá dollars àwọn tó fẹ́ dá dollars nìkan ọwọ́ òsì àwọn yẹn náà dẹ́ gọ̀ náírà ọwọ́ ọ̀tún oníkan jáde wá nítorí it's a dangerous seed yẹn má ti àṣemọ́ló ẹ̀dẹ̀ má gbàgbé nípa corona òun náà ló kọ́ bọ́ tàbí ẹjọ́ ilé tẹ́ wà ìyẹn ò ní kẹ́ má sọ̀dá mẹ́wàá o online ni kẹ́ máa sọ̀dá mẹ́wàá yẹn ẹ̀páwó láwọn tí ò níṣẹ́ lọ́wọ́ tí wọn ò lọ bí iṣẹ́ àṣemọ́ló jáde ó tẹ̀ ṣe fídíò ẹ̀sìn ń bọ̀ láìpẹ́ Oyèdépò náà tún ṣe tiẹ̀ náà gbé tiẹ̀ síta alẹ́ sì ń bọ̀ láìpẹ́ pé ní sọ́jú yẹn lọ gbogbo àwọn ìjọ pẹtiraska wọn yẹn ẹ máa torí ẹ̀ sí wọn láìpẹ́ ìsọjí kan ń bọ̀ tó máa disgrace gbogbo wọn ìsọjí kan ń bọ̀ wá sí inú ayé yìí ìjọ pẹtikósà ilẹ̀kùn wọn máa ti gbìm láti ọwọ́ Ọlọ́run ni ẹ̀kan tí mo sọ ẹ̀ sílẹ̀ ìsọjí yẹn ń bọ̀ ó ti fẹ́ dé ó ti wà lẹ́nu ọ̀nà ilẹ̀kùn
ó máa tilẹ̀kùn gbogbo wọn ló máa wà useless. ìsọjí tá à ń bọ̀ yìí pẹ̀lú agbára ni sà. èèyàn mélòó nínú wọn ni ìwà láàyè Ọlọ́run wà láàyè nínú wọn. owó skul wọn ló wọ́n jù sà. gbogbo nǹkan wọn ló gbówó lórí. ṣé Mósè dá skul lẹ̀, Paul dá skul lẹ̀, no sir. Elijah dá skul lẹ̀. no sir. ẹ sọ̀rọ̀. no sir, no sir. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń sọ̀rọ̀. wọn ò dá skul lẹ̀ sà. ẹ máa ríran wò ìsọjí yẹn ń bọ̀. ìsọjí ìgbà kẹyìn ó ti wà lẹ́nu ọ̀nà ilẹ̀kùn. gbogbo wọn náà máa useless nígbà tí Ọlọ́run bá ń lo ọmọ kékeré bí ọmọ ọdún márùndógún bí ọmọ ọdún méjìlá bí ọmọ ọdún mẹ́sàn-án ṣe bí ọmọ ọdún mẹ́sàn-án kan lọ́lọ́run lò nílùú Iléṣà ní kò ṣeun tì. bẹ́ẹ̀ sà. ó dẹ̀ fi ń disgrace. yes sir. àwọn tí wọ́n pera wọn ní kinní. yes sir. ọmọ yẹn wọ́n gbé lọ Bible school o tó bá gbé máìkì dání báyìí. earlier. láti inú ẹ̀mí. bẹ́ẹ̀ ni sà èdè tó ń pè ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè pé owó ìṣá ni owó ìṣá owó yìí ni ìgangan ṣẹlẹ̀ ìjọ kan wà ń sin ìjọ CAC ni àwọn tó bá fẹ́ gbẹ̀mí mímọ́ kó máa pòyìn 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 wàá dẹ̀ pòyìn wàá lulẹ̀ gbìm ta lóyìn ò ní kọ́ nígbà tá a bá ń pòyìn ṣé ẹ̀mí mọ́ nìyẹn. no sir. ṣé ẹ̀mí mímọ́ nìyẹn. no sir. Ọlọ́run ń bọ̀ ó ń bọ̀ bí ẹ̀rù ó ń bọ̀ bí ẹ̀rù nnakasilia Ọlọ́run ń bọ̀ bí ẹ̀rù lórílẹ̀‐èdè yìí ẹ máa ríran wò gbogbo wọn ìsọjí yẹn máa wipe wọn kúrò chíkàbà torí wọ́n ti jẹ́ ìwọ̀ ìpè. wọ́n jẹ́ ìwọ̀ ìpè. bẹ́ẹ̀ ni sà ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti jẹ́ ìwọ̀ ìpè. Jesus Christ. ohun tí kìí ṣe tiwọn wọ́n ti gbà lọ́wọ́ àwọn aláìní ohun tí kìí ṣe tiwọn gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ti fi ọ̀pọ̀lọpọ̀ ìdílé sí ìgbèkùn. Jesus Christ. ṣé bí ìkan là ń sọ láàárọ̀ yìí ó wà ní ẹni tó ti wà ní ìlú òyìnbó tó ti ń lówó tó níṣẹ́ lọ́wọ́ tí gbogbo àgbáyé ń pè fún iṣẹ́ tán ń pè fún iṣẹ́ tí ìwọ tó sì jẹ́ jí o wá tàn wá sí Nàìjíríà. láti inú ọkọ̀ ojú omi sà. láti inú ọkọ̀ ojú omi ó tàn wá sí Nàìjíríà. ayé ẹ bàjẹ́ sọ. ẹ̀dẹ̀ wá ba ayé ẹ̀ jẹ́ ẹ tún tilé ẹ̀ pa ẹ̀ lè jáde. ó ń sunkún ni sà ó ń sunkún. àwọn ọmọ ẹ̀ fẹ́ lọ commit suicide. àwọn ọmọ ẹ̀ ẹgbọ́n gbogbo nǹkan tó sọ bí lára. Ọlọ́run fẹ́ lọ para òun tí wọ́n yẹ pé Ọlọ́run ló ní kàn tì wá tí ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá wa tẹ́ tún jẹ́ káwọn èèyàn ràn lọ́wọ́ Ọlọ́run fẹ́ lọ para òun pé torí ìyàwó wọn ti ń bá sùn lẹ́yìn lóyìnbó báwọn ọmọ méjì kan wọn tẹ̀lé lọ sẹ́niwé àmọ́ báwọn míì wá há sọ̀hún bí ọdún bíi méjì mẹ́ta ló ti há sí bí. ó ṣiṣẹ́ fún yín ẹ ò san owó ẹ̀. billions of naira sir. ẹ ò san owó ẹ̀ ẹ bá yé ẹ̀ jẹ́ ẹ ti lò tán ẹ ti dọ̀mpù ẹ̀. wọ́n pọ̀ wọ́n ju bẹ́ẹ̀ lọ nìkan pọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ sà even ní àwọn chọ́ọ̀chì fọ́làndà iná àìmọye àwọn èèyàn wọ́n fi ìbọn lé ẹlòmíì wọ́n fi ọlọ́pàá threatening ẹlòmíì wọ́n fi SIP threatening ẹ lẹ́yìn tó ti lò wọ́n tó ti gbà tọwọ́ wọn. mo lọ́mọkùnrin kan ní ìlú òyìnbó ọmọkùnrin yẹn òun ló gbé ìjọ fọ́làndà yẹn lọ sí London òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ mo wá rò pé kankan wá ṣẹlẹ̀ láàrin wọn èmi ni mi ò jẹ́ kán rí pa. wọ́n pe pásítọ̀ yẹn pásítọ̀ Ṣọlá fọ́làndà yẹn ló wà èmi Ọlọ́run lò pé kó lọ dájọ́ tiẹ̀ lẹ̀ wọ́n pè kàn ní akó wọn lẹ́yìn mo pe akó wọn lẹ́yìn yẹn fún yín bí ìlànà èmi ni Ọlọ́run lò pé kó lọ dá ìjọ yẹn kó lọ dá tiẹ̀ lẹ̀. ẹ̀yìn yẹn ló ní wọ́n fi accident wọ́n fẹ́ fi pa wọn. wọ́n fẹ́ fi pa èmi ni Ọlọ́run lò tí ò fi kú. ó ní jíò fúnra rẹ̀ ló wà ní iṣẹ́ yẹn nígbà tí tẹ̀mí máa reveal ẹ̀ fún egun gbogbo spinal cord wọ́n bẹ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ pé òun jẹun bó lè wà mọ́tò ń sìn. ṣé ẹni tó lọ síjọba Ọlọ́run ṣé wọ́n ń wúrú wà bẹ́ẹ̀. ìyẹn tẹ̀ máa ń fi court case lé àwọn èèyàn káàkiri bí kó máa fi ọlọ́pàá kidnap àwọn pastor bí kó máa change nǹkan tó sọ. ìsọjí kan ń bọ̀. jíkàbúrìà. bẹ́ẹ̀ mi gan ò bá ṣọ́ra tí mò ń sọ̀rọ̀ níwájú yìí ìsọjí yẹn gan máa wipe mi dànù. ìsọjí yẹn ń bọ̀ awádìí ojú ọlọ́mọ ò tó ọ ní ẹni bá lè jà ní kó bọ́ sí sójú agbo jíkàbà òun lọ̀rọ̀ ìsọjí yẹn torí gbogbo wọn máa wà useless àwọn èèyàn tó ń tẹ̀lé wọn sọ so ẹni òkùnkùn nìyí so irú ènìyàn tẹ́ ẹ jẹ́ rèé torí Ọlọ́run ń bọ̀ wá fi òtítọ́ wọn ìsọjí ló dẹ̀ máa put ló máa shoot òtítọ́ yẹn síta.
ọ̀pọ̀lọpọ̀ bí àwa tàpẹ́ra wa ní wòlíì pastors evangelists ọ̀pọ̀lọpọ̀ ìdílé láti tán ti sọ sí ìgbèkùn. Elia ọ̀gá. ìgbèkùn. Bẹ́lẹ̀ ìbá pè mí nílùú òyìnbó pásọ̀ báyé oúnjẹ prophet báyé oúnjẹ lágbájá báyìí apọ́sù báwọn sùn eléyìí ẹ̀jẹ̀ ara òun gbẹ ọmọ mi kan lákùrẹ́ prophet Òjó Dáúdù ó wà lákùrẹ́ ní ọ̀bà ilé. Elia. Evangelist kan ló bá ọmọbìnrin yẹn general evangelist kan ló bá sùn ó dẹ̀ bẹ̀ sí gbẹ. Jesus Christ. Ó bẹ̀ sí gbẹ ó tún wọlé wá bá. Àbó lò mọ́ṣẹ́ ni sà. Ọ̀dọ̀ ọmọ mi yẹn lọ́lọ́run ti tú sílẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run wọ́n tún tààyàn lọ́fà sà. Níbo ló yẹ ká àlàáfíà wà? Inú ìjọ ni sà. Ṣàlàáfíà wà nínú ìjọ mọ́ ni? Kò sí sà, kò sí. Láti inú pẹpẹ lọ́n ti fògùn sórí seat fúnra wọn sà. Kíyàn kan sọ̀rọ̀ kan dẹ̀ ta lọ́fà kọ́ mú dídí ohun èèyàn lọ nínú ìjọ kó má lè sọ̀rọ̀ dáadáa mọ́. Àti ṣe ìkara wọn gọ́sẹ̀ wàhálà ni àti jókòó sórí ìjókòó. Kí ni ìránṣẹ́ Ọlọ́run lọ ń gbálẹ̀ ọjà fún? Sọ̀ni gan ṣé òbílógún ní ìyá ni ó jagbálẹ̀ ọjà something like that. Kí ni ìránṣẹ́ Ọlọ́run tó lọ mú ìgbálẹ̀ tó ń gbálẹ̀ ọjà? General evangelist sir. Tó ní Ọlọ́run ní kóun lọ pé Ọlọ́run sọ fún un pé kóun lọ gbálẹ̀ ọ̀ṣọ́ Ọlọ́run ló máa ní kéèyàn lọ gbálẹ̀ ọjà nígbà tágbálẹ̀ wà nínú ọjà. Wọ́n ní bí wọ́n lò fún iṣẹ́ gbogbo ẹsẹ̀ tó ń gbá ń bẹ̀ á lè wá sínú ìjọ. Kí ni ìránṣẹ́ Ọlọ́run fífa ṣe? Kí ni ìránṣẹ́ Ọlọ́run fífa ṣe? Kọ burúkú sá. Elia. So ẹjọ́ sà ìsọjí ń bọ̀ ó ti wà lẹ́nu ọ̀nà ilẹ̀kùn gbogbo wọn yẹn ó máa wipe wọn dànù. Gbogbo orí òkè ni mo ti ń pariwo ẹ má gbowó lórí òkè ẹ má gbowó lórí òkè ẹ yé máa àwọn èèyàn gbé ogun wá ni àwọn èèyàn gbé ogun wá ni ìṣòro làwọn èèyàn gbé wá sórí òkè wọ́n wá rí Ọlọ́run ni ẹ jẹ́ kọ́ Ọlọ́run lò wá ẹ yé máa pe owó irọ́ ni o. Orí òkè Ọlọ́run kọ́lé òtítọ́ tí mò ń bá wọn sọ wọn ò gbọ́ mi ì ní parọ́ fún yín nísìn àtàgbà àtọmọdé wọ́n ń ṣẹ̀sìn ń bẹ̀. Fúnra ara Ọlọ́run ló ń fọ orí òkè yẹn mọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé náà ti fi sí ìgbèkùn. Wòlíì tún ń bá àwọn tó wá sórí òkè lọ́lọ́run kọ́lé yẹn wòlíì ó tún ń bóbìnrin sùn nínú jíìpù ẹ̀ tí mọ́tò mì wọ́n rò pé ẹ̀mí mímọ́ ló nígbà tí ìpàdé ń lọ mọ́tò mì àwọn èèyàn kan àwọn tó wá fẹ́ lọ tọ̀ náà wá rí i pé ẹ wá wo àná ti pọ̀ jù lára ní òkè yìí lára mọ́tò òkè kọ́ àná ti mọ́tò mì jìgì ìgbà tó máa àṣẹ wòlíì kan ló ń bá obìnrin sùn bẹ́ẹ̀. married woman ìkọ́ntẹ̀ ṣẹlẹ̀ ta ní picture. lórí òkè. Miss Ajibade ní òkè náà ni pastor pẹ̀lú pastor ọ̀ṣọ́. ní orí òkè kí wòlíì máa tẹ̀ka bọ abẹ́ obìnrin lórí òkè Ọlọ́run lórí òkè Ọlọ́run ibi mímọ́ sà. ẹni tó ń fi sínú àwẹ̀ tó ń gbà àwẹ̀ lọ́wọ́ ẹni tó gbéra ní bàtọ̀ tó fi tì í ó ń gbàdúrà fún ó dẹ̀ kí mọ́lẹ̀ nínú ẹni tó ń gbà àwẹ̀ ó ń kí mọ́lẹ̀ ó ń bá sùn lórí òkè Ọlọ́run. Àwa ń sọ fún wọn pé òtítọ́ yẹn ò dáa tá a bá ti débẹ̀ tá a bá sọ òtítọ́ wọn ni ó yẹ ká máa sọ ní 50-50 láwọn tó jẹ́ bàbá orí òkè ń bẹ̀ 50-50 gbogbo eléyìí tá à ń sọ yẹ ká ṣe ní 50-50 mo ní Ọlọ́run fi iṣẹ́ 50-50 rán mi ni mo ṣe stop ìpàdé tí mo ṣe ń bẹ̀ torí Ọlọ́run tú àwọn èèyàn sílẹ̀ wọ́n tún wá bá mi wọ́n ní ìdí òpé kémi pé owó màá tún gbé máìkì dání Olúwa ò ní kí n pé owó àwọn ló ní kí n pe owó pé kí n gbowó lọ́wọ́ yín àwọn bàbá orí èmi máa sọ tèmi gbogbo tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ ṣe fún mi tẹ́ bá fẹ́ ṣe ní kẹ́ ẹ ṣe mo pariwo títí mo pariwo wọn ò gbọ́ bí mo dẹ̀ ṣe ń pariwo ẹ lọ́lọ́run fà mí wọ̀n tí bá máa parí ìpàdé ẹ gbogbo ẹ̀yin wòlíì òkùnkùn lórí òkè yìí káà tó dọ́jọ́ mẹ́ta kíkanu yín kú á sì kú. Àmín. Elia. ẹ lọ́lọ́run kọ́ lé kẹ́ lọ béèrè. tó ń lo agbára òkùnkùn. àwọn tá a fà síyàn lára yọ ọfà náà padà. mo wá sórí òkè yẹn lọ́jọ́ yẹn
lẹ́yìn ìgbà tí mo stop ìpàdé bóyá last year or 2 years ago mo wá sójú Ọlọ́run kọ́lé mo wá gbàdúrà mo ní wòlíì kan òkùnkùn ni ẹ̀kú eégún ni mo rí lára ẹ̀ mo lọ́lọ́run máa mú kó lórí òkè Ọlọ́run kọ́lé bọ̀dá mi kò pé ọjọ́ kejì lọ́lọ́run mú kúrò wọ́n pé wòlíì yẹn ní iná piti. Iná piti náà ń porúkọ ẹ̀ ó bá wèrè sùn kò sẹ́ni tí ò bá kùn tán. níbi tó ti ń pidán iná. ń pidán iná piti àná ti iná piti lónìí. iná piti burúkú iná oh God. bẹ́ẹ̀ láwọn orí òkè ìdó àjìnàrè mo sọ òtítọ́ inú ń bí àwọn ènìyàn níbẹ̀. ngbà mo wá kúrò lórí òkè yẹn tí mo kúrò ní ìdó àjìnàrè mo wá síbẹ̀ mo wá gẹ́gùn mo ní ìwọ tó jẹ́ bàbá orí òkè ìbọn náà máa fi gbé dó ẹ náà máa fi lé ẹ bọ́lẹ̀ wọ́n máa lé ẹsẹ̀ sí kúrò lórí òkè yìí ni Fọláyan lórúkọ ẹ̀ wọ́n lé bọ́lẹ̀ lórí òkè tìbọntìbọn ni. torí pé orí òkè yẹn dọ̀tí. ó kówó orí òkè jẹ́. Eli Kaburia. àìmọye bẹ́ẹ̀ àìmọye bẹ́ẹ̀ àwọn òkè tá a dẹ̀ ń sọ òkè májẹ̀mú ni sà. tí Ọlọ́run dẹ̀ náwó àdésíyìn ni. Eli Ọlọ́run ṣàánú mi o Jésù wọ́n dẹ̀ pollute gbogbo bẹ́ẹ̀. wọ́n á pe owó tí wọ́n bá gba àdúrà point of prayer kan wọ́n máa pe owó wọ́n bá tún gba àdúrà point of prayer wọ́n máa pe owó wọ́n bá gba àdúrà point of prayer wọ́n máa pe owó mo pariwo títí wọ́n ò gbọ́. adílọ́lọ́ kan lé mo tún wà lọ sọ fún bàbá Molúwa sọ pé kẹ́ ẹ yé gbowó lórí òkè ẹ yé pe owó Molúwa ní kẹ́ ẹ yé pe owó pòun lòun ní iṣẹ́ òun. ìbá jẹ́ pé wọn ò pe owó òun bá wo ọ̀nà àrà tọ́lọ́run ìbá fi bẹ̀ yẹn dá. àìmọye àwọn ọmọ tí mo kókó lórí òkè yẹn nínú wọn tó ń bá sùn nínú wọn tó ń fẹ́ sọ dìdàkudà. ọ̀gá tó tẹ̀ ń lọ pásítọ̀ ṣọ́yẹ̀ náà bó ṣe bá Mr. Ajíbádé ẹ̀ náà ló ń fẹ́ ṣàkànṣe àdúrà ló mú lọ orí òkè ó tẹ̀ ti gbàgbé orí òkè ẹ̀ náà ó popular báyìí ó mú lọ sínú igbó ni àwọn nǹkan ló fẹ́ lọ tọ̀ ló kàn rí pé nǹkan ń lọ lọ́wọ́ ló fi fóònù ẹ̀ ló fi ya fídíò yẹn lọ́dún yẹn lọ́hùn ló dẹ̀ di wípé ó di nǹkan tó di bàbàrà bó ṣe ń ṣe lọ́kàn ní dádì bó ṣe máa wọ̀nyí báyìí pé kò já fóònù gbà woman yẹn gòun bọ́ ṣòkòtò délẹ̀ bọ̀ láti orí òkè woman yẹn ti kò lè padà sílé ọkọ ẹ̀ lẹ́kọ̀ọ́ mọ́ ìgbà tí kíni ẹ̀ ti go viral sa because pastor ọ̀ṣọ́ lòun láàrin àwọn tó ti ń ṣàdúrà lónìí fẹ́ lọ ṣàkànṣe àdúrà fún woman yẹn nìkan woman yẹn dẹ̀ pupa ó ṣe di pé àkànṣe àdúrà wa di nǹkan mí nìyẹn sà ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ káàkiri lórí àwọn òkè yẹn tó jẹ́ pé ibi mímọ́ ibi ilẹ̀ mímọ́. bàbá ìsọjí kan ń bọ̀ ó máa wipe gbogbo wọn ìsọjí yẹn ti wà lẹ́nu ọ̀nà ilẹ̀kùn gbogbo wọn tó ń fi ayé ń sọ àwọn èèyàn yìí èèyàn míì gbalẹ̀ onílé èèyàn míì gbalẹ̀ onílẹ̀ èèyàn míì gba mọ́tò onímọ́tò èèyàn míì owó tó ní sàkáǹtì orí ìpè èèyàn míì ló nalé wọ́n na tán wọ́n ta wọ́n dà wọ́n sọ wọ́n nù wọ́n sọ wọ́n dẹni arinlẹ̀. bẹ́ẹ̀ sà wọ́n pọ̀ jù. wọ́n sọ wọ́n dẹni arinlẹ̀. bẹ́ẹ̀ sà. wọn wá tiẹ̀ fẹ́ gba Jésù mọ́. wọ́n gba ìyàwó níyàwó náà sí. èyí tó gba ìyàwó níyàwó èyí tó fọmọ ọlọ́mọ ẹ wò ó ìsọjí kan ń bọ̀ ìsọjí yẹn ti wà lẹ́nu ọ̀nà ilẹ̀kùn ó máa wáìpù gbogbo wọn wá wà bí aláìsí ẹ lọ kọ sílẹ̀ àlàáfíà ni. àmì sà ká tó béèrè last question eléyìí tẹ give wa lórí Johnson Suleiman pé àṣírí máa tú àṣírí yẹn dàgbò tú sà pẹ̀lú gbogbo oríṣi obìnrin tó ń sọ pé ó ń bá sùn àti kò tẹ̀ àtọmọ tó wà ní Cameroon o àti tó wà ní London o àtàwọn actresses o kò sílẹ̀ tán ti dá orúkọ ẹ̀ tán sí adẹ̀ tó ń bọ́ síta á tún máa lò gbójú á ní kò sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe pé if they drag me I go drag una ó á máa sọ àwọn ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ á máa sọ pé kò sí nǹkan bí tó máa rò pé òun ṣe kán bọ́ta pé ó tún máa ń fáwọn èèyàn lówó pé kán máa sọ̀rọ̀ gbé owó rìn kiri ẹ̀wòrán eléyìí sí ẹ̀wò sí church kan ní US nísìn wọ́n ní a Nigerian pastor was beaten by church member in Venda, Limpopo, South Africa for using church money to buy his wife a car. Pastor Johnson Adeleke used the money that was in the church bank account to buy a gift of car for his wife's birthday.
The church member became angry and attacked the pastor on Sunday. Immediately when he arrived the church, police are now investigating a case of assault and intention to cause bodily grievously harm. Pastor yẹn ló dàbí èkú tó pò mọ́nú erùpẹ̀ ìsà odidi pastor Adeleke ni Johnson Adeleke ìyẹn lọ bẹ́ẹ̀. Then the Suleiman yẹn kò sí nǹkan tí ò sọ tán bí kò sí nǹkan tó lè ṣe fún òun bí pastor kan náà tún ní ó ní kó máa fowó sí ẹsẹ̀ òun sìn títí ó máa dáwó sí lẹ́sẹ̀ ló ṣe máa tún ṣe prayer. Iṣẹ́ ìyanu ti ń lọ ní ẹ sá ó máa ń fẹjú mọ́ wọn tiẹ̀ ní sá. ṣé Yíbò ni. Yíbò ni sá. ẹ wo ẹ fàwọn yẹn lẹ. Yíbò ni sá. Iṣẹ́ wọ́n ń dáwó yẹn sí lọ́wọ́ náà ni iṣẹ́ ìyanu yẹn ń lọ. Bẹ ojú ló máa fi sọ̀rọ̀ sí wọn wọn gbọ́dọ̀ máa dáwó sí lẹ́sẹ̀ sá. ẹ jọ̀ọ́ ẹ gbé kúrò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run wàhálà tí wàá wà báyìí. Ṣẹ́ni ti Suleiman yìí ó wá bà nǹkan jẹ́ débi pé nǹkan tó ń sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ìbọn tí Suleiman nílẹ̀ ìbọn wọn ló tún lò bọ́n. As I dey talk to you, so 20th of January next year, I'll be 17 years in Nigeria. Yeah. Coming here, it could be like say I want to start life new. I dey imagine. Don't go 3 different countries, works with general. I can't come here on our side. It could be like say I never do any work for my life. You know me. You can't be careful enough. That's just it. You just can't be careful enough. As I dey talk to you, so 20th of January next year, I'll be 17 years in Nigeria. Suleiman ni. Ṣé o náà lọ sọ ń pa ẹ? Àwọn náà sọ̀rọ̀ ń pa ẹ ó jẹ ìyẹn lówó ó fi ṣe bí ẹrú wọn bá wọn sọ. Ó bọ̀ fídíò tó ti ń lérí bí kò sí nǹkan tó lè ṣe fún òun kò sí ó ní wọ́n bá dráàgì wọn á dráàgì wọn. Wọ́n pọ̀ lóríṣiríṣi wọ́n pọ̀ irọ́ kan ló tún pa yín báyìí sìn olóńgbé Germany Ọlọ́run fún ní prophecy. Normally, if you have documents, if you don't have documents, you don't even go around the airport. If you have a guest, you see them off, getting close to the airport, you just come back. Because the catch is very easy, just to put you on the next plane and bring you home. So he said, I don't have documents. The Lord said, go. God said, go. He got to the airport. Ó ní olówó wọnú toilet ní the Lord said, stay on the queue. He stayed on the queue. ó ní No document, no passport, no ticket. God said, move. Just 7 people before him, he was saying, so now so I think go out. 6 persons more, the Lord said, enter the restroom. ó ní kó wọnú toilet In Germany, ní Germany. enter the restroom. Well, that's him saying, is this God I'm hearing saying I should go to France? As he entered the restroom, the Lord said, pray. He started speaking in tongues. Pray. When he opened his eyes, the Lord said, go out. When he went out, he was walking out of France Ó ní láti ní toilet ní Germany gbà tó gbàdúrà tán ó bá rẹ̀ fún aláwọ̀ ní plane ó ní France tó ti bá rẹ̀. Pastor Suleiman know me when he come France. That boy wey he talk say he enter toilet, he go see himself for Germany. Na me. That man when he talk, when he take preach for Nigeria, na me. Which mean Pastor Suleiman does when me dey Europe, when I be citizen of Europe, Pastor Suleiman by that time him dey learn how to preach for church for Nigeria. As somebody, I just smoke enough agbo finish that day for inside the when Pastor Suleiman come France. When I come the Nyaman, I come to talk to them and say, see wetin happen.
say I just enter inside toilet, I see myself for Germany. Now Pastor Suleiman say, now you just carry the word, you just keep am, you go use am and preach for Nigeria. I want me to see me, you say, pastor, when you come France, me with you, we see. Because say I just smoke enough, but I tell you, now you just carry the matter, you go use and go preach for Nigeria, Pastor Suleiman. Say that guy, one man, for your present, now your present are for enter bedroom when I go come out for Germany. Not be the word I just tell you, just carry go. Now so you still talk, say somebody dash you rich wash. Now so you go change am, carry the money. If you just see my face, you know say that guy when he smoke enough about that day for France, when he tell you say he enter inside toilet, go see himself for Germany. I tell you. My children, all of them for Europe, don't they grow past your children, Pastor Suleiman. They grow past your children. That small thing, just that make me come hate you. Too they lie. That make me hate you. Too lie. They just say European, now Nigeria, won't have the kill na citizen anyhow. When you come here, take you to court. That your small church where they collect money anyhow for Nigeria. All those districts, they tell you, are you mad? Pastor Suleiman, are you crazy? Are you mad? What did they do you? You are mad. Someone at the same my video, go give this useless man. You are idiot. Useless man. Ẹjọ́ ẹgbẹ́ kú. Ó pọ̀ tí ó sọ because ó sọ̀rọ̀ kan. Wọ́n bẹ̀bẹ̀ wí kàn gbé kúrò ní Nàìjíríà wí káwọn kíní wá dá sí pé gbogbo àwọn tó ti bá sùn ti pọ̀ jù. Ó láwọn tó ti bá sùn ti pọ̀ jù. Irú kí United Nations wọ́n á gbé kúrò nígbà tí. Who will answer you? Not be United Nations we go call. We dey answer? No, they won't answer. God said don't go answer. What are you talking about? Who will answer you people? Is it Buhari? Abi who go answer una? So yeah, saying nya. So when we answer, we want United Nations, please come. United Nations, come for Suleiman and the wife. Come and take them away from our country. Wọ́n nítorí bó ṣe ń báyọ̀ sùn tó àwọn ìyàwó ẹ̀ mọ̀ ń pa ẹ̀. Ìyàwó ẹ̀ mọ̀ ń pa ẹ̀. Ìyàwó ẹ̀ ìdíwé tó yẹ bá wọn yọ̀ sùn. Òbélé náà sùn. Náà ilé kò bẹ́lẹ̀ sùn ilé kan sọ̀rọ̀ ilé wa lájú lórí ìbò pé àwọn èèyàn báwọn obìnrin gbọ́dọ̀ jáde fún. Nothing wey I must tell United Nations to come for Suleiman. He must leave our country. They must banish him from Nigeria. Fídíò tó tẹ̀lé Suleiman tó ti ń reply tó ti ń sọ̀rọ̀. Ẹ̀sìn ló dé ẹ̀wọ̀ ìdájọ́ ló dé ẹ fi wọ́n lẹ̀ ìdájọ́ ti dé sẹ́ẹ̀. Ele náà ni actress Halima ó bá wọn sùn tán ìyẹn bẹ̀rẹ̀ sí ní wú ó ló bá sùn tán pé ní àìsàn kan kọlù yẹn pé kò lè ìyẹn ikọ̀ ẹ̀ kàn wú. She was taken to different hospital and they did tests for fibroid, but nothing was seen. After a while, the tummy opened and a lot of things started coming out of the tummy. Then the tummy started reducing. It was in that process she announced to the world that she has given birth to a baby and had to pay for a baby just so that people won't question her. A few months after the baby saga, the stomach started growing again. It goes on and off. Oríṣiríṣi nǹkan Apostle Suleiman dismissed scandal says I'm focused on God-given assignment. Gbogbo ọ̀rọ̀ atún jáde atún máa parọ́ gbogbo àwọn tó ń jáde kò ní sọ̀rọ̀ gbàbẹ̀ wọ́n pọ̀. Ṣé rí ohun tí mo fẹ́ sọ ni pé tí Ọlọ́run bá tú àṣírí débì kan ẹ wá rí ohun tó bá ṣẹlẹ̀ ní ìgbẹ̀yìn bí ní sọ́jú yẹn lọ. So lastly African advice àwọn Nigerians nǹkan tí gbọ́dọ̀ ṣe lọ́dún yìí nítorí àti wọ half of the year July ti lọ August làwà so pẹ̀lú bí nǹkan ṣe ń lọ sìn. Ṣé rí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bẹ̀rù Ọlọ́run máa fún wa ní ìṣẹ́gun débi pé à ń yìn Ọlọ́run lógo ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún yín
ní Àbújá yẹn ẹ máa padà sílé. Ẹ máa padà sílé. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ kàn jẹ́ ká máa gbàdúrà. Bíbélì wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Àwa náà ń bá Ọlọ́run sọ̀rọ̀ lórí yín. À ń bá Ọlọ́run sọ̀rọ̀ lórí yín lójoojúmọ́ lóòrèkóòrè. Nínú àwọn ohun tí Olúwa bá wí náà, gẹ́gẹ́ bí a ṣe ń gbàdúrà náà lẹ̀ ń gbọ́ lẹ́nu wa lóríṣiríṣi yẹn. Ohun tí Olúwa bá ti sọ la máa sọ jáde, ẹ dẹ̀ jẹ́ ká rí gbọ́. Ṣùgbọ́n tí Olúwa bá ti ń sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa kíyèsí ara. Ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń wá ìwé ìgbélùú, tẹ́ ń wá citizen, Ọlọ́run máa fún yín. Ẹ jẹ́ ká kún fún àdúrà lórí ẹ̀. Ọlọ́run máa fún yín. Ẹ má jẹ́ àtorí bẹ́ẹ̀ ká lọ bọ́ há. Gbogbo tọrọkọ́bọ̀ tẹ́ rí káwọn kankan tó lù yín jìbìtì pé kẹ́ ẹ ṣe báyìí, kẹ́ ẹ ṣe báyìí. Ọlọ́run máa fún yín. Ẹ jẹ́ á gbàgbọ́ bẹ́ẹ̀ torí Ọlọ́run fún àwọn kan lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run náà máa ṣe tiyín pẹ̀lú àdúrà, pẹ̀lú ẹ̀bẹ̀ níwájú Ọlọ́run. Ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ aláìsàn tẹ́ wà lórí bed, àdúrà ń lọ lórí yín. Gbogbo ẹ̀yin tá a gba orúkọ ẹ̀, tá a gba nọ́mbà wọn, tá a gba picture yín sórí WhatsApp, àdúrà ń lọ lórí yín. Kò sẹ́ni tí a dákẹ́ àdúrà lé lórí. Ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, Ọlọ́run máa jẹ́rìí ara ẹ̀. Kó ní kálukú, gbogbo àwọn tó ń pariwo lórí social media máa sọ̀rọ̀ ẹ̀rù, ẹ mú kúò. Ẹ má dẹ́rù bà àwọn ará ìlú mọ́. Kíní kan wà nùgbó báyìí o, ilé wà nùgbó báyìí o, kíní kan wọ́n bu Èkó. Ọlọ́run Ísírẹ́lì wà pẹ̀lú wa o. Ẹ fi ọkàn yín balẹ̀. Tèmi ni wípé kí oníkálukú ká súnmọ́ Ọlọ́run ní àkókò yìí. Àlàáfíà ni fún wa. A fẹ́ dúpẹ́ lọ bàbá nínú Olúwa torí pé ọ̀rọ̀ sì pọ̀ nínú ìwé kọ́bọ̀ àti nínú ìwé náírà tí Olúwa fẹ́ tí àwọn èèyàn fẹ́ kẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n torí pé ètò pọ̀ níwájú bàbá wa ní wákàtí àtọ̀wọ̀ yìí, ó ní ohun tó pọ̀ tí wọ́n fẹ́ lọ ṣe fún àwọn ọmọ Ọlọ́run àti nípa àdúrà àti nípa ìlọsíwájú orílẹ̀-èdè eléyìí tí ẹ ń rí yìí lọ́wọ́lọ́wọ́. Láìpẹ́ láì jìnnà àtún bá wọn sọ̀rọ̀ torí ẹ fẹ́ ká béèrè ọ̀pọ̀lọpọ̀ question, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ ń làlákàlà, ẹ̀yin tí ẹ ń oríṣiríṣi nǹkan tí ẹ fẹ́ kí bàbá tó fún yín ní àdúrà àti fún ìdarí sí ẹ̀mí nípa tí ń tójú yín rí. Nígbà táwọn padà wá, ẹ máa gbọ́ èyí tó pọ̀. Fi eléyìí sọ fún gbogbo àwa tẹ́ ń wò wá ní gbogbo àgbáyé. Àwọn tó wà lórí tó ń ṣiṣẹ́ lórí mídíà wa, wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ atrocity kan tí kò dáa. So a ti lé wọn kúrò. A ò mọ̀ pé àkáǹtì wọn ni wọ́n lò fún wa. Kì í ṣe àkáǹtì ìjọ Kawem, kì í ṣe ti Prophet Ṣẹ́gun Adébáyọ̀. Wọ́n dẹ̀ fi ń gba owó lọ́wọ́ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ stop ẹ̀. Ẹnikẹ́ni tó bá fi orúkọ mi gbowó lọ́wọ́ yín, ó scammer yín ni o. Èmi ò ń gbowó lọ́wọ́ èèyàn. Àyàfi tẹ́ ẹ bá fún mi nìkan ni. Ẹnikẹ́ni tó bá forúkọ mi gbowó lọ́wọ́ yín, ó scammer yín ni. Láìpẹ́ ẹ máa gbọ́ kíní nọ́mbà WhatsApp wa. A dẹ̀ ní ìdìrànlọ́wọ́ yín torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a rà síbẹ̀ yẹn ni wọ́n ti jí kó lọ. A ní ìdìrànlọ́wọ́ yín fún ohun tí mo sọ yìí. Ọlọ́run yóò ràn yín lọ́wọ́. Àmín. Ẹ jọ̀ọ́ a ò fipá gba nǹkan lọ́wọ́ ènìyàn kankan. Ẹnikẹ́ni tó bá fi orúkọ mi gbowó lọ́wọ́ yín, àwa kọ́ la rán níṣẹ́. Mo fi Jésù olùgbàlà bẹ̀ yín. Ẹ̀yin tẹ́ ẹ bá lè pè mí sórí nọ́mbà, ẹ pè mí. Tí wọ́n bá ti gbowó lọ́wọ́ yín, láì ṣe pé èmi ni, ẹ pè mí, ẹ jẹ́ kí n gbọ́. Ẹnìkan náà ni wọ́n lọ forúkọ mi gbowó lọ́wọ́ ẹnìkan nílùú òyìnbó. Ìgbà tán máa ṣírò owó yẹn millions of dollars ni, almost 46 millions.
Ọlọ́run ló ní kí yẹn má tí ì san owó yẹn la sì gẹ̀ẹ́tì ẹni tó ṣiṣẹ́ yẹn. Ẹ jọ ẹnikẹ́ni tó bá forúkọ mi gbowó lọ́wọ́ yín ẹ tó lè fẹ́ máa parọ́ láti gbowó ẹ pè mí. Nọ́mbà mi ni 080 33 83 9666. Nọ́mbà mi nìyẹn, Prophet Ṣẹ́gun nọ́mbà nìyẹn. Ẹ pè mí immediately lórúkọ Jésù. A ó ra àánú gbà. Amen. Last Friday la máa ń ṣe 24 hours. Every Wednesday ni hour of mercy 6 to 8. Orí òkè wa ìyìn tá a tún fẹ́ lọ ṣe September 3rd Friday la máa lọ ṣe ní September ní orí òkè. Ẹ pè mí, àkókò àlàáfíà ni fún yín. Àwọn bàbá ti sọ ọ̀rọ̀ òtítọ́, wọ́n ti sọ̀rọ̀ ìgbàlà, wọ́n ti sọ̀rọ̀ ìwòsàn, wọ́n ti sọ̀rọ̀ ìṣítí fún àwọn ọmọ Ọlọ́run káàkiri ní gbogbo àgbáyé. Èyí tí ẹ ti gbọ́ àti tí ẹ ti ń gbọ́ bọ̀ nínú gbogbo àwọn fídíòs tí a ti post pẹ̀lú fóònù nọ́mbà wọn. Pàápàá jùlọ ilé tí ẹ gbọ́ ní àkótán lẹ́yìn ìgbà tí a bá wọn sọ̀rọ̀ tán nínú fídíò yìí wípé nǹkan burúkú ń ṣẹlẹ̀. Àwọn olórúkọ pàǹdà wọ́n ń fi orúkọ àwọn èèyàn rere wọ́n fi ń gba èrè ìtìjú. Àwọn tó ń lo orúkọ bàbá láti ṣiṣẹ́ burúkú láti sọ pé àwọn ń gbàdúrà kẹ́ sanwó àdúrà tàbí kẹ́ sanwó ìtanràn. Àwọn wòlíì ìkà, àwọn wòlíì èké, àwọn èèyàn ráhùnráhùn. Kò sí ibi tẹ́ ti rí original tí ẹ̀ ní rí fake. Wọ́n dẹ̀ sọ pé wọ́n ní photocopy ò easy. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹni ọ̀wọ̀ ẹni àmì ti ṣe sọ, ẹ jẹ́ ká máa wá ìdí ohun gbogbo dájúdájú kí a bá lè fi èyí tí ó ń ṣòdì sọ́múlẹ̀ ká má bàa jì sínú kòtò oh God, ká má bàa sanwó fún àwọn èèyàn burúkú tó dàbí pé wọ́n pọ̀ láwùjọ wa ń sìn. Ó ṣẹlẹ̀ kì í ṣe àwọn nìkan ni wòlíì tí wọ́n máa ń ṣe irú ẹ̀ fún. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún àwọn wòlíì mìtàn lórúkọ náà. Wọ́n gbé àgàbàgebè péèjì jáde, wọ́n ní Prophet Adébáyọ̀ lẹ́ ń bá sọ̀rọ̀. Ẹ jọ̀wọ́ fóònù nọ́mbà àwọn bàbá wa ló ń pè síta. Ohun ló ń lọ lórí fọ́nrán tẹ́ ń rí yẹn tó ń scroll. Tẹ́ bá fẹ́ mọ nǹkan kan bó bẹ́ẹ̀ bá lè rí wọn pè torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà máa lórí òkè dàbí kán wà nínú ètò àdúrà. Ẹ send the text sórí WhatsApp. Ẹni báyìí ń ṣe báyìí ó ń béèrè nǹkan báyìí. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin ni àbẹ́ ẹ̀yin kọ́. Ẹ jọ̀ọ́ ẹ wádìí ohun gbogbo gẹ́gẹ́ bí lè ṣe wí kálífì òtítọ́ múlẹ̀. Tí di àsìkò tí Ọlọ́run máa gbé wa pàdé bàbá wa fún àwọn nǹkan míì tí ó ṣẹ́jú tó ṣẹ́yọ ní orílẹ̀-èdè Nàìjíríà, ní orílẹ̀-èdè Yorùbá àti ní gbogbo àgbáyé. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa fi òtítọ́ múlẹ̀. Ẹ jẹ́ ká fọ́n òtítọ́ síta. Ẹ ṣọ́ra fún ìjọ tẹ́ fẹ́ gbérí wọ̀. Ẹ wádìí ohun gbogbo dájúdájú kí ẹ tó ti rí bọ̀. Ọlọ́run tó ní ayé àti ọ̀run yóò máa darí yín. Ẹ ṣé, ó dàbọ̀.